àwọn eléégún tó ń na àwọn èèyàn ní àná ṣubú àná bolẹ̀ tí ẹ̀jẹ̀ ń yọ lára wọn bọ́ síta to condemn that. òfin wo ló sọ fún ẹ wípé èmi tí mi ì bá yín ṣe papọ̀ tí n bá ń kọjá lọ òfin wo ló ní òun láti nà mí lẹ́gbàá? wọ́n ní ọmọ kan nígbà tí eléégún yìí tó fi ẹgbá lé àwọn èèyàn, ọmọ yìí jábọ́ sínú kọ́tà, a ò sì rí ẹ̀yin tẹ́ ẹ pera yín ní human rights sọnù wọ̀nyí kẹjáde láti sọ̀rọ̀ nínú ara wa. òfin tó sọ bẹ́ẹ̀ fún èmi òbí, ṣé òfin yẹn ò bá eléégún tí kì í ṣe òun ló bí ọmọ fún mi láti gbé ẹgbà sókè láti máa na ọmọ lọ́mọ débi wípé ọmọ tó tún ṣubú sílẹ̀ wọ́n tún nà án. ìwọ tó kọ ọ̀rọ̀ nípa wípé ẹgbà tí àwọn àáfàá náà kò make sense nígbà yẹn, kí ló dé tó làákàyè ò ṣe wá sọ fún ẹ̀sìn kó o kọ ọ̀rọ̀ nípa nínà tí àwọn eléégún máa ń na ẹni tí ò pẹ̀lú wọn. ní ìgbà tí ọ̀rọ̀ eégún tí ó ń na àwọn èèyàn tó ń ṣá nǹkan mọ́ àwọn èèyàn lórí, tí ẹ̀jẹ̀ ń dà lórí àwọn èèyàn, tí wọ́n ń na àwọn èèyàn ní ẹgbà, tí àwọn èèyàn sáré àsáṣubú àsákó sínú kọ́tà tí ó ṣẹlẹ̀, tó jẹ́ pé àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam àwọn ni wọ́n ṣalágbàtẹrù tí wọ́n ń sọ ọ̀rọ̀ yìí ní àsọtúnsọ. tí n bá ti rí àwọn tí wọ́n sọ, màá bọ́ sí abẹ́ kọ́mẹ̀ǹtì, màá wo nǹkan tí àwọn èèyàn ń sọ ń bẹ̀, màá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa sọ wípé kí ló kàn ti yín bẹ̀, kí ló ṣẹlẹ̀, ṣé wọn ò ti mọ̀ wípé bọ́n ṣe é ṣe nǹkan wọn nìyẹn. ẹ dákun nítorí títọ́ lọ́hùn, nǹkan tí mo fẹ́ béèrè, ìbéèrè sì rèé kò fa ìjà, torí pé mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà wípé tí n bá máa ṣe fídíò mi, mo máa ń rò ó dáadáa, máa rò pros and cons lórí àwọn nǹkan kankan kó tó di wípé mo sọ̀rọ̀ sí nǹkan yẹn. ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé nínú ìlú yìí a ní àwọn kan tí wọ́n ń pera wọn ní human rights activists. ǹjẹ́ àwọn human rights wọ̀nyí, ǹjẹ́ wọ́n rí nǹkan tó ń ṣẹlẹ̀? ẹlẹ́ẹ̀kejì, ǹjẹ́ ìjọba fún ara ẹ̀ ǹjẹ́ ó rí i? ṣé ẹ̀tọ́ ni lọ́dọ̀ ìjọba àbí ẹ̀tọ́ kọ́? ǹjẹ́ àwọn ẹlẹ́sìn míì tá a ti ẹ̀jọ́ wà nínú ìlú yìí tó yàtọ̀ sí àwọn eléégún wọ̀nyẹn, ǹjẹ́ àwọn náà rí i? kí ni wọ́n ń sọ sí? kí ni nǹkan táwọn náà ń sọ sí? àbí mùsùlùmí nìkan ló lẹ́tọ̀ọ́ láti gbé ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ìwà rẹ̀ àti ìwà ọmọlúwàbí, ṣé mùsùlùmí nìkan ló lẹ́tọ̀ọ́ láti gbé sórí láti máa sọ̀rọ̀ nípa ẹ̀? ẹ jẹ́ kí wọ́n máa mú ṣísẹ̀ntẹ̀lé. ǹjẹ́ òfin tá a bá ṣe nítorí ọmọ, nítorí ẹrú, ṣé ó yẹ ká rú nítorí ọmọ? bákan náà, symbol tí a pè ní symbol of justice, wọ́n dì í lójú, ó mú ìdà sí ọwọ́ ọ̀tún, ó gbé ìwọ̀n sí ọwọ́ òsì, èyí tó fi ń túmọ̀ sí wípé òfin ò mọ anybody, òfin ò rí ẹ, òfin ò mọ̀ ẹ́. tó bá wá di tàwọn kan, òfin ṣe wá máa ń dá wọn mọ̀, òfin ṣe máa ń recognize wọn. kí ló fà á tí mo fi ń sọ nǹkan tí mò ń sọ yìí? òfin tá a ṣe fún tíṣà, tá a ṣe fún àwọn olùkọ́ wípé wọn ò gbọdọ̀ fi ẹgbà na ọmọ, corporal punishment lẹ pé, tó sì ní ìjìyà pàtàkì ní abẹ́ òfin, ṣé òfin yẹn kò bá àwọn eléégún wí? òfin yẹn ò bá eléégún wí. ẹ̀tọ́ wo tíṣà ní ẹ̀tọ́ láti na ọmọ nítorí pé níta adélé ayé bá nìyẹn, ṣùgbọ́n ẹ sọ pé tíṣà tó ní ẹ̀tọ́ láti na ọmọ yìí kò gbọdọ̀ na ọmọ, kódà ẹ ò gbọdọ̀ rí ẹgbà lọ́wọ́ tíṣà. mo rí kọmíṣánná àkọlọ́jọ́ kan tó wọ inú iléèwé tó wá ń béèrè lọ́wọ́ àwọn student ń bẹ̀ yìí pé kí ni nǹkan tí Mr. Lágbájá tó fi ẹgbà tó wà lọ́wọ́ ẹ̀ tó fi ń ṣe. ẹ̀yin wọ̀nyí yìí, ẹ̀yin commissioners wọ̀nyí, ẹ rí àwọn eléégún tó ń na àwọn èèyàn ní àná ṣubú àná bolẹ̀ tí ẹ̀jẹ̀ ń yọ lára wọn, bọ́ síta to condemn that. kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? òfin wo ló sọ fún ẹ wípé èmi tí mi ì bá yín ṣe papọ̀ tí n bá ń kọjá lọ, òfin wo ló ní òun láti nà mí lẹ́gbàá? òfin tèmi tí ò dráàgì ẹ látòrí títì wọnú mọ́ṣáláṣí tipátipá láti wá kírun nígbà tèmi bá ń kírun lọ́wọ́, òfin tí kò sọ
òfin yẹn náà ló sọ fún ìwọ náà wípé o ò lẹ́tọ̀ọ́ láti fi ìyà tó ń ṣe jẹ mí nígbà tí wọ́n bá ń ṣe. torí pé oníkálukú ló ní freedom of religion títí ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta, òfin tó sọ fún èmi òbí tí mo bí ọmọ mi, tí mo ní ọmọ mi, tó ní mi ò gbọdọ̀ ná ọmọ mi nínà tó máa ní àpá, nínà tó máa pọ̀ jù, nínà takàn máa bá dá ẹgbà bò ní lórí, dàbò ní lára, dàbò ní everywhere, dàbò gbogbo òbí nínú ara wa. òfin tó sọ bẹ́ẹ̀ fún èmi òbí, ṣé òfin yẹn ò bá eléégún tí kì í ṣe òun ló bí ọmọ fún mi láti gbé ẹgbà sókè láti máa ná ọmọ lọ́mọ, débi wípé ọmọ tó tún ṣubú sílẹ̀ wọ́n tún nà án? kí ló fà á tó fi jẹ́ pé irọ́ fi ba ilé ayé wa jẹ́? lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rí èèyàn kan tó ṣe pé akàwégọ̀ lèmi máa pe ẹni tó ọ̀hún, akàwégọ̀ ni máa pe ẹni tó ọ̀hún, tó wá ń sọ̀rọ̀ lórí ọmọ kan tó pè ní influencer, pé is an influencer ni TikTok influencer ni àbí nǹkan kan tí wọ́n pè é. ọmọ náà tó wá sọ wípé ẹgbà tí wọ́n na òun nígbà tóun lọ sílé kéwú lòun ò fi kéwú, lòun fi sá kúrò nílé kéwú, tíyẹn náà wá ń kọ ọ̀rọ̀ sí i. ìwọ tó o kọ ọ̀rọ̀ nípa wípé ẹgbà tí àwọn àáfàá náà kò make sense nígbà yẹn, kí ló dé tó làákàyè ò ṣe wá sọ fún ẹ sìn kó o kọ ọ̀rọ̀ nípa nínà tí àwọn eléégún máa ń na ẹni tí ò pẹ̀lú wọn? mi ò sọ̀rọ̀ nípa ẹni tó lọ wo eléégún, mi ò sọ̀rọ̀ nípa ẹni tó ń tẹ̀lé eléégún tí wọ́n jọ kó ẹgbà lọ́wọ́ tí wọ́n jọ nu ara wọn. àwọn ìyẹn jọ ń ṣe nǹkan tí wọ́n jọ ń ṣe ni. what of ẹni tí ò bá ń ṣe, tí ò lè rìn pẹ̀lú àlàáfíà, tí ò lè rìn pẹ̀lú ìrọ̀rùn, tí òfin sì wà tí a pè ní section 33 under 99 constitution wípé oníkálukú ló ní freedom láti ṣe tiẹ̀ bó bá ṣe wù ú, o ò gbọ́dọ̀ fi tiẹ̀ ní àwọn èèyàn kan lára. ó ṣe máa wá jẹ́ wípé àwọn yìí máa fi tiwọn ní àwọn èèyàn. wọ́n lé ọmọ kan nígbà tí eléégún yìí tó fi ẹgbà ń lé àwọn èèyàn, ọmọ yìí jábọ́ sínú kọ́tà, a ò sì rí ẹ̀yin tẹ́ ẹ pera yín ní human rights sọnù wọ̀nyí kí ẹ jáde láti sọ̀rọ̀. mo rí arábìnrin kan gbà kan, àwọn èèyàn padà sọ ọ̀rọ̀ sí dáadáa, wọ́n sọ ọ̀rọ̀ sí, òun fúnra rẹ̀ náà padà jáde ó bẹ̀bẹ̀, ṣùgbọ́n màá lu ọ̀rọ̀ ẹ̀ tó jí láàárọ̀ kùtùkùtù, tó tan kámẹ́rà sí ojú ìyá, tó mú ọmọ ẹ̀, àwọn ọmọ ẹ̀ láti lọ bá láti ran ìyá yẹn lọ́wọ́ níbi tó ti ń ṣiṣẹ́, tó fi ń fún àwọn ọmọ ẹ̀ lóúnjẹ, tó wá ń sọ wípé ẹ wo bó ṣe ń lo ọmọ. irú ìwọ yìí náà orí lórí social media wípé eléégún lé àwọn ọmọ kan, àwọn ọmọ kéékèèké tí gbogbo wọn ṣubú lé ara wọn, ó bọ́ síta láti sọ̀rọ̀ yẹn. àbòsí pọ̀ lára yín púpọ̀, ṣùgbọ́n àwa ò máa wí, a máa sọ. orúkọ yòówù kí ẹ pè wá tó bá ti jẹ́ pé lórí òdodo ni, kalimatullahi hiya al-ulya. at the end ọ̀rọ̀ Ọlọ́hun òun náà ló máa padà prevail. subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, walhamdulillahi rabbil alamin.